ọmọ bíbí Ọlọ́run òun lọ́ba. Psalm yìí àdúrà ìṣẹ́gun ni fún ọba Dávìdì fún rẹ̀ níbẹ̀rẹ̀ kí Dávìdì tó lọ sí ogun, kó tó lọ ja ogun rárá. Dávìdì kó tó lọ ja ogun rárá, mo wá ní kí àwọn ará ìlú, àwọn èèyàn, kí wọ́n fi gba àdúrà fún òun pé ogun tóun lọ yìí k'Olúwa Ọlọ́run Jákọ́bù kó sin òun lọ. Torí Dávìdì ò kì í ṣe ohunkóhun láì sọ fún Ọlọ́run. Dávìdì máa kọ́ fi gbogbo ìrìn àjò rẹ̀ ó máa fi sí ilé Ọlọ́run lọ́wọ́. So kí ni Psalm 20 wà fáwa fún? Nígbà tí ìpèníjà challenges tó bá wà, nígbà tó bá dàbí ẹni wípé ogun yìí ó fẹ́ kọjá agbára èèyàn, nírú àkókò bẹ́ẹ̀ Psalm 20 jẹ́ ká mọ ibi tí agbára wa tó ti lè wá. Nítorí nígbà yẹn agbára wa kò lè ká mọ́. Ọlọ́run nìkan ló lè járú ogun bẹ́ẹ̀. So David jẹ́ ká mọ̀ pé ní àkókò tí irú kan bí eléyìí bá ń ṣẹlẹ̀, ká mọ̀ wípé Ọlọ́run ò ní agbára wa. So Psalm 20 rán wa létí níbi tí ìrànlọ́wọ́ tó ti máa ń wá fún ọmọ Ọlọ́run. David is about ìrànlọ́wọ́ ọ̀rọ̀ Jákọ́bù. Ọlọ́run rán Jákọ́bù lọ́wọ́. So ìrànlọ́wọ́ ni David ń wá. So fún ẹ tó bá ń wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run, Psalm 20 jẹ́ psalm tó jẹ́ pé ó máa ń fi èèyàn lọ́kàn balẹ̀. Ó máa ń fún wa ní ìdánilójú àti ìrètí nínú Ọlọ́run èyí tá a ní. Ó tọ́ wa sọ́nà láti gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run, pé kì í ṣe agbára wa. Àwọn kan wà tó jẹ́ pé ogun kan wà tó jẹ́ pé Ọlọ́run expect ká wà fúnra wa ká take care. Ṣùgbọ́n àwọn ogun kan wà tó jẹ́ pé eléyìí tá máa take care yẹn gan agbára Ọlọ́run la máa fi jà, kò ṣagbára wa. But àwọn kan wà tó jẹ́ pé kò tiẹ̀ sí nǹkan kan téèyàn lè ṣe tó jẹ́ pé Ọlọ́run nìkan ló lè járú ogun bẹ́ẹ̀. So Psalm 20 kọ́ wa wípé ká má gbẹ́kẹ̀lé ara wa, ká má gbẹ́kẹ̀lé owó, ilé, àwọn nǹkan tá a ní, ká má gbẹ́kẹ̀lé. Ká má gbẹ́kẹ̀lé àwọn ọlọ́run mìíràn. Ọlọ́run kan péré ló wà tó jẹ́ wípé òun ni alágbára lórí ohun gbogbo. Ká má wá ràn lọ́wọ́ lọ síbòmíràn. Ká dúró lórí Ọlọ́run Ísírẹ́lì yìí nìkan ṣoṣo. Torí gbogbo àwọn kan tá máa ń gbójúlé, gbogbo ẹ̀ ló máa lọ kọjá. Dávìdì sọ pé òun ò gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ ogun o. Òun ò pé because àwọn mìíràn máa ń gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ ogun. Wọ́n á gbẹ́kẹ̀lé gbogbo ammunitions tí wọ́n fẹ́ lọ lò ní war. Ṣùgbọ́n òun, orúkọ Ọlọ́run, òun lòun máa ń gbẹ́kẹ̀lé ní títòun. Torí gbogbo àwọn nǹkan wọ̀nyí, gbogbo ẹ̀ ló máa kọjá. Àti ilé, àtowó, àti gbogbo ẹ̀. Gbogbo ẹ̀ ló máa lọ. Nǹkan tí ò ní lọ péré ni Olúwa Ọlọ́run yìí o. Kò sí bí kankan tó Ọlọ́run ń lọ. Àìlè yí padà ni. Is the same yesterday, today and forever. So ẹni tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run yìí nìkan, òun ló ń borí ogun láyé àti lọ́run o. Orúkọ Ọlọ́run yìí nìkan, orin Dávìdì sọ wípé, so Psalm 20 ń kọ́ wa láti mọ̀ wípé Ọlọ́run yìí nìkan òun la lè gbẹ́kẹ̀lé, tá sì ní ìdánilójú wípé a máa borí gbogbo ogun. Gbẹ́kẹ̀lé Jésù, òun nìkan ló lè gbà ni. Kò sí agbára kankan níbi kankan tó lè gba ẹnikẹ́ni. Wọ́n kàn ń tanra wọn ni. Àtèṣù àti gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ̀ ló máa parẹ́. Gbogbo wọn ló máa wọnú ìdájọ́. Ọlọ́run yìí nìkan, òun ni kò sẹ́ni tó lè dá lẹ́jọ́. Òun ni kò dẹ̀ ní yí padà. Òun ló lè máa ṣe ìdájọ́ gbogbo wa. Àtẹni tó ń sin Sátánì o, àti Sátánì bàbá wọn fún rẹ̀. Àtàwátájọ́mọ Ọlọ́run, Ọlọ́run kan yìí, òun ló máa ṣe ìdájọ́ gbogbo wa. So ṣe ni pé ẹni tó bá gbẹ́kẹ̀lé Jésù, òun nìkan ló lóhun gbogbo. Òun nìkan ló máa ja ogun tó sì máa borí. Agbójúlé Jehovah kì í jogún òfo. Ọ̀rọ̀ ìyànjú kan la máa ní Psalm 29 verses péré ni, gbogbo verses náà ló lágbára. Ọ̀rọ̀ ìyànjú tá a máa ní ni nípa orúkọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa orúkọ Ọlọ́run. Àwọn ẹ̀yà wa láti January ẹ rí pé wọ́n ti ń fún wa lórúkọ. Wọ́n ti ń fún wa lórúkọ Ọlọ́run tá à ń lò. Nínú oṣù yìí, wọ́n fún wa ní Jehovah ìrànlọ́wọ́ wa.
ìrànlọ́wọ́ yìí òye Dáfídì ń gbàdúrà fún ní Psalm 20. So Dáfídì mọ Ọlọ́run dáadáa. Ṣé mo pé a sọ pé aláti mọ ọ̀nà kan tá lè gbà mọ Ọlọ́run ò ní pé ká mọ orúkọ Ọlọ́run. Tá bá mọ orúkọ Ọlọ́run, a mọ Ọlọ́run tó yẹ orúkọ Ọlọ́run tó yẹ ká lò nínú ìṣòro kan. Nítorí Olúwa ní oríṣiríṣi orúkọ tọ́lọ́run dẹ̀ ní ó dúró fún àwọn nǹkan kan tá lè lò fún. Irú ẹni tó bá ń wá ràn lọ́wọ́ gidi látọ̀dọ̀ Ọlọ́run sí orúkọ tí ìyá wa fún wa yìí, èèyàn máa lọ engage ẹ̀ ní, kò ṣe pé kéèyàn kàn sọ pé Jehovah ẹ̀sà ràn mí lọ́wọ́. Àmọ́ kí n tẹ̀ ní túmọ̀ Jehovah ẹ̀sà yìí, kí ló ṣe tí wọ́n fi fún lórúkọ yìí gangan. Èèyàn á lọ mọ̀. So á wá wà nínú ọkàn èèyàn wá náà máa rò pé Olúwa ẹ̀yin lẹ ṣe báyìí nígbà báyìí, ẹ ràn wọ́n eléyìí lọ́wọ́ nígbà báyìí, èmi náà nílò ìrànlọ́wọ́, èmi náà pè yín lórúkọ yín, ẹ ṣe ìrànlọ́wọ́ fún mi. Bí Dáfídì ṣe ń lo orúkọ Ọlọ́run nìyẹn. A sì rí àpẹẹrẹ nígbà tó fẹ́ lọ bá Gòláyátì jà. Nígbà tí Gòláyátì kó gbogbo ogun tó kó gbogbo ammunition gbogbo nǹkan tó dì mọ́ra, tí King Saul pé Dáfídì pé kó wá kó àwọn nǹkan ogun tòun, pé kó wá wò, Dáfídì ní ó wò nídìí nǹkan ogun kankan, ó wò nídìí nǹkan ogun. Orúkọ Ọlọ́run kan ti tó, orúkọ Ọlọ́run kan ó ti tó láti gbé orí Gòláyátì. Gbogbo wọn ń wo Dáfídì ní wípé ẹ má wọrí, orúkọ Ọlọ́run kan ti tó, kíní lásán yìí tó forúkọ Ọlọ́run Ísírẹ́lì ṣe yẹ̀yẹ́ yìí. Àwọn ẹyẹ ló máa jorí ẹ̀, àwọn ẹyẹ ni, ẹyẹ gbà mí láyè jẹ́ kí n lọ bàjà. Nígbà tó sì máa kojú Gòláyátì ó sọ fún un, ó ní ìwọ kó ọ̀kọ̀, ìwọ kó gbogbo nǹkan ogun wá, ó ní ṣùgbọ́n èmi wá bá ọjà ní orúkọ Ọlọ́run Ísírẹ́lì, the Lord of hosts, orúkọ Ọlọ́run ọmọ ogun. Kí ló dẹ̀ ṣẹlẹ̀? Olúwa Ọlọ́run ọmọ ogun sì gé orí Gòláyátì. So tá bá ti ké pe Ọlọ́run, tá mọ orúkọ tó yẹ ká lò ní orúkọ Ọlọ́run, kò ṣe pé gbogbo orúkọ la kà máa sọ pé the Rose of Sharon, mo ní ìdìrànlọ́wọ́. Lóòótọ́ orúkọ the Rose of Sharon ni, ṣùgbọ́n ó ní kan tí Rose of Sharon wà fún. So Dáfídì lo orúkọ Ọlọ́run Jákọ́bù. Dáfídì ò sọ wípé Ọlọ́run Jákọ́bù, ó sọ wípé orúkọ Ọlọ́run Jákọ́bù. Ìyẹn agbára tó wà lẹ́yìn orúkọ Ọlọ́run Jákọ́bù. Ọlọ́run, orúkọ tó yí Jákọ́bù padà. Ṣé mo pé Jákọ́bù yí èèyàn kan péré ni, ṣùgbọ́n ó di odindi ìlú, òun ló di Ísírẹ́lì. Ọlọ́run tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀, Ọlọ́run tó ja ogun fún Jákọ́bù yìí, tí Jákọ́bù yìí tó fi wá di odindi ìlú lénìí, ó dẹ̀ sì ń jagun fún Jákọ́bù lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó sì ń jagun fún Ísírẹ́lì torí Jákọ́bù ní Ísírẹ́lì. You see? So David ò kì í lo orúkọ Ọlọ́run anyhow. Ó máa wá orúkọ Ọlọ́run tó ní í ṣe pẹ̀lú nǹkan tó ń béèrè látọ̀dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ló ṣe rí fún wa fún orúkọ Jésù Kristi. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kàn máa pe Jésù tí kankan ò ní ṣẹlẹ̀ nítorí pé wọn ò rí lè mọ̀ túmọ̀ orúkọ Jésù yìí. Tí a bá rí lè mọ̀ ìtumọ̀ orúkọ Jésù, torí ọ́fíìsì ni, ó ní àwọn nǹkan tí Jésù ṣe kó tó di pé a fún lórúkọ tó ju gbogbo orúkọ lọ. Tá bá mọ irú nǹkan tó ṣe, tá bá mọ nǹkan tó ti ṣẹlẹ̀, tá bá mọ, ó máa jẹ́ ká ní ìdánilójú, ó máa jẹ́ ká máa agbára tó wà nínú orúkọ Jésù Kristi. So nígbà tá bá ń pe Jésù Kristi, gbogbo ọ̀run mọ̀ wípé ẹni tó ń sọ̀rọ̀ yìí ó mọ nǹkan tó orúkọ yìí tó dúró fún. Àwọn gbogbo Sátánì àti gbogbo àwọn ìjọba ẹ̀, àwọn náà mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ yìí ó mọ nǹkan tó orúkọ yìí dúró fún, kò kì í ṣe orúkọ lásán. So Dáfídì ò kàn sọ pé Ọlọ́run Jákọ́bù, ó ní orúkọ Ọlọ́run Jákọ́bù, orúkọ Ọlọ́run Jákọ́bù. Yorùbá kan tó máa fẹ́ sọ̀rọ̀ wọ́n á sọ pé lénáwó kan tó sọmọ lórúkọ. Ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ kan tó sọmọ lórúkọ, wọn kàn fọmọ yẹn lórúkọ. Tí n bá sọ fún yín pé Ọbásanjọ́ Johnson, nǹkan tó máa kọ́ wá sọ́kàn yín ni pé ó ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rí. Ṣebí nǹkan tá máa kọ́kọ́ rò nìyẹn. Àní kọ́kọ́ sọ pé orúkọ ẹ̀, but pé ó ti ṣe ààrẹ Nàìjíríà rí, nǹkan tó máa kọ́kọ́ wá sọ́kàn wa nìyẹn. So orúkọ máa ń wá pẹ̀lú ọ́fíìsì ni. Orúkọ ní agbára tó tẹ̀lé. Orúkọ máa ń ṣe àlàyé irú ìgbésẹ̀ àti ìwà Ọlọ́run àtàwọn nǹkan tọ́lọ́run ti ṣe pẹ̀lú irú orúkọ yẹn. So ó máa ń jẹ́ ká mọ irú relationship
tó wà láàrin ẹni tí à ń lo orúkọ rẹ̀ fún Ọlọ́run yìí láti lè àti irú májẹ̀mú tó ti wà ní ìjọ ìràpadà ń sìn. Ẹ máa gbọ́ tó bá sọ pé Ọlọ́run bàbá Adébóyè, nítorí pé Ọlọ́run ní májẹ̀mú pẹ̀lú bàbá Adébóyè. So when you say Ọlọ́run bàbá Adébóyè, Ọlọ́run á rántí májẹ̀mú tó ní pẹ̀lú Adébóyè. Immediately tẹ́ bá ti sọ bẹ́ẹ̀, Ọlọ́run mọ̀ pé ọmọ ìjọ ìràpadà ló ń sọ̀rọ̀, àti pé òun ní májẹ̀mú pẹ̀lú ìjọ ìràpadà, òun sì ní májẹ̀mú pẹ̀lú bàbá Adébóyè. Even though àwọn ìyá wa ní Olúwa ò láìka máa sọ lórí òkè Síónì, ṣùgbọ́n májẹ̀mú wà láàrin ìyá wa ní Olúwa àti Ọlọ́run. So when you remind God, tá bá rán Ọlọ́run létí májẹ̀mú yẹn, Ọlọ́run wà committed. He is committed to that covenant. Nítorí ọba tó máa ń pa májẹ̀mú mọ́ òní Ọlọ́run wa. So David mọ̀ pé Abrahamic covenant májẹ̀mú tọ́lọ́run ní pẹ̀lú Abraham, tó ní pẹ̀lú Isaac, tó ní pẹ̀lú Jacob, kò kí ń ba májẹ̀mú yẹn jẹ́. Májẹ̀mú yẹn wà. Ṣé wẹ́ pé Jacob yìí oníjìbìtì kan ni tẹ́lẹ̀, onírọ́ ni, ìmọ̀tara ẹni nìkan ẹ̀ pọ̀. Ṣé wẹ́ pé òun ló gbóúnjẹ fẹ́ gbọ́n ẹ̀ tó fi gba birthright, kejì ẹ̀ tó fi gba birthright Esau. So ṣùgbọ́n nǹkan kan tó wà nípa Jacob ni wípé nínú Jacob, even though ó kú gbogbo ìwà yẹn, Jacob fẹ́ràn Ọlọ́run. Jacob fẹ́ràn Ọlọ́run. Òun ló bá áńgẹ́lì jà, tá bá rántí ní Bẹ́tẹ̀, tó sọ pé Ọlọ́run wà bí òun ò dẹ̀ mọ̀. For the second time tó lọ sí Bẹ́tẹ̀, tó wà níbi tí ọ̀tá wà tó débẹ̀, ó rí pé ọ̀run sọ̀kalẹ̀ wá sórí ilẹ̀ ayé. Ó rán àwọn áńgẹ́lì tó ń sọ̀kalẹ̀ tó ń gòkè. Ó láti di ẹsẹ̀ áńgẹ́lì Ọlọ́run mú ni wípé I will not let you go unless you bless me. Ó bá jà, Bible sọ pé ó bá áńgẹ́lì yìí jà sílẹ̀ fi mọ́ ni. Áńgẹ́lì yẹn wá bí pé òkè, kí ló fẹ́ kóun ṣe fún ọ? Ó ní pé kó bùkún fún ọ. Áńgẹ́lì yẹn wá sọ pé òkè, kí lorúkọ ẹ? Ó ní Jacob. Jacob mí ní oníjìbìtì, onírọ́. Ó ní ò ní jẹ́ Jacob mọ́, orúkọ rẹ̀ òun change ẹ̀ sí Israeli. Òun ni Jacob fi bí ọmọ 12 tó fi bí 12 tó fi di pé wọ́n di orílẹ̀-èdè. So David rán Ọlọ́run létí wípé ó ní májẹ̀mú pẹ̀lú Jacob o. Ìwọ ló ṣẹ́gun fún Jacob. Ó jẹ́ kójú ti Jacob. Ó dẹ̀ sì ń jà fún Jacob títí di èní eléyìí. So ìwọ Ọlọ́run tó ṣẹ́gun fún Jacob, ìwọ ni mo fẹ́ kó sìn mí lọ sójú ogun. So nǹkan tí David ṣe sọ wípé Ọlọ́run Jacob òun nìyẹn. So orúkọ Ọlọ́run tá à ń lò tá bá ń gba àdúrà, tá ti mọ̀ pé nǹkan báyìí ni mo fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run, ká wá lo orúkọ Ọlọ́run. Mo ti sọ fún wa lórí òkè yìí several times. Nígbà tí mo wojú Olúwa fún nǹkan kan tí mo gbàdúrà, tí mo gbàwẹ̀, tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀, tí kò yé mi dáadáa wípé ó lórúkọ tó yẹ kí n lò. Pẹ́pẹ́ Ọlọ́run fúnra wọn gangan wọ́n wá sọ fún mi pé call me by my name Jehovah Jireh 3 times. Pè mí lórúkọ mi Jehovah Jireh nígbà 3. Olùpèsè sì ni Jehovah Jireh. Bó sì ń fẹ́ kán pèsè fún mi nígbà náà ni, and within 24 hours Olúwa sì gbé ìrànlọ́wọ́ dìde fún mi. So aláti mọ bá ṣe ń lo orúkọ Ọlọ́run. Ní Genesis 35 verse 3, ìwé Genesis orí 3 ẹsẹ̀ 3, Jacob sọ wípé ẹ sì jẹ́ kí a dìde, kí a sì gòkè lọ sí Bẹ́tẹ́lì. Níbẹ̀ ni èmi ó sì gbé tẹ́ pẹpẹ kan fún Ọlọ́run tí ó dá mi lé ohùn lé ọjọ́ ìpọ́njú mi. Ṣẹ́rí, Jacob sọ wípé ẹ tẹ̀lé mi lọ sí Bẹ́tẹ́lì níbi tí mo ti bá áńgẹ́lì Ọlọ́run tàfijọ́ jà tán fi yí orúkọ mi padà. Nítorí nígbà ọjọ́ ìpọ́njú mi, níbẹ̀ ni Olúwa ti tú mi sílẹ̀, t'Olúwa ti gbà mí sílẹ̀. So mo fẹ́ lọ gbé ọ̀tà, mo fẹ́ gbé síbẹ̀ kí gbogbo èèyàn mọ̀ wípé Ọlọ́run yìí òun ni Ọlọ́run tó máa ń gbààyàn ní ọjọ́ ìpọ́njú. Ẹni tí ó sì wà pẹ̀lú mi lé àjò tí mo rè, because ó lọ àjò ni, ó ń lọ àjò ni, ó kàn gborí sórí òkúta pé kóun sùn díẹ̀, ló wá rí pé àwọn áńgẹ́lì ń gòkè tán sọ̀kalẹ̀. So David wá ń lò yẹn láti wá síwájú Ọlọ́run wípé ìwọ Ọlọ́run, ìwọ tó yọ Jákọ́bù, tó gbà nínú ìpọ́njú, tó sì wà pẹ̀lú Jákọ́bù nígbà tó ń lọ sí àjò.
mo ń lọ àjò, mo ń lọ ja ogun, ìpọ́njú sì ni ogun. Mo fẹ́ kó gbà mí, kó yọ mí kúrò nínú ìpọ́njú. Mo fẹ́ kó sì mí lọ sí àjò tí mò ń lọ. Ìdí tí Dáfídì ṣe lo orúkọ Ọlọ́run Jákọ́bù nìyẹn. Nítorí Ọlọ́run Jákọ́bù, Ọlọ́run májẹ̀mú ni, ó sì máa ń pa májẹ̀mú mọ́. Ọlọ́run tó máa ń dáhùn ní ọjọ́ ìpọ́njú ni. Ọlọ́run tó máa ń wà pẹ̀lú ọmọ rẹ̀ ní inú àjò ni. Ọlọ́run tó máa ń ṣèlérí tó sì máa ń mú ìlérí ṣẹ ni. Ọlọ́run tó sì máa ń ja ogun tó sì máa ń borí ogun ni. Ọlọ́run tí kò kùnà ogun kankan rí, òun ni Ọlọ́run Jákọ́bù. Nítorí rẹ̀ ni Dáfídì ṣe lo orúkọ Ọlọ́run Jákọ́bù. Mo sọ fún wa pé royal psalm ni. Tá bá kà á dáadáa, a mọ̀ wípé nípa Jésù Kristi òun ni gangan ni Dáfídì ń sọ. Bọ̀ ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa ti Dáfídì, àwa conclude pẹ̀lú ti prophecy, nítorí àsọtẹ́lẹ̀ ló ń sọ nípa bí Jésù Kristi ṣe máa wá, bó ṣe máa wá gba àwọn èèyàn rẹ̀ là. Tàbí pé tá bá ti ń ké pè tó sì máa gbọ́ àdúrà wa, bó ṣe jẹ́ ẹbọ burnt offering tó jẹ́ pé òun gangan ni ẹbọ èyí tá fi tí Ọlọ́run fi dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa, tó fi dáríjì wa. Prophecy ni, but Dáfídì kọ pé kán máa fi gba àdúrà fún ohun tó ń bá ń lọ sí ojú ogun ni. So àdúrà ìṣẹ́gun ni kí Dáfídì tó lọ sí ogun. Verse 1, ó ní kí Olúwa kí ó gbóhùn rẹ̀ lé ọjọ́ ìpọ́njú. Àwọn èèyàn Ísírẹ́lì ni wọ́n á máa gba àdúrà yìí fún Dáfídì. Ó ti múra ogun sílẹ̀ o, ó ti ń lọ nìyẹn o. Bí kò di pé ó máa lọ ogun láàárọ̀ ọ̀la àtàwọn ọmọ ogun rẹ̀. So lẹ́ni wọ́n á gba àdúrà yẹn fún Dáfídì. Gbogbo ìlú wọ́n á máa kà á bí àtàwọn máa ń ka national item ni, wípé kí Olúwa kí ó gbóhùn ọba Dáfídì ní ọjọ́ ìpọ́njú, torí ó ń lọ ja ogun ni, ìpọ́njú ni. Kí orúkọ Ọlọ́run Jákọ́bù kí ó dáàbò bo Dáfídì, ìyẹn ọba wọn, bó ṣe lọ ń ja ogun yìí. Torí Ọlọ́run Jákọ́bù máa ń dáàbò bo ènìyàn ni. Kí orúkọ Ọlọ́run Jákọ́bù kó dáàbò bo bí ó ṣe ń lọ. Ìwé òwe 18 ẹsẹ̀ ìkẹwàá, Proverbs chapter 18 verse 10, ó sọ fún wa wípé orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni, olódodo á sá wọnú rẹ̀ á sì là. Tá bá ti pè orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni, tá bá sì ti wọnú rẹ̀, a máa ń là ní, kò sí bàbá láyé tó lè gbé wa ṣe nǹkan kan, nítorí kò sẹ́ni tó lè wá mú wa ń bẹ̀. Àfẹ́ tó bá wá múra ẹ̀ kúrò lábẹ́ Ọlọ́run ò ṣe mọ̀. Bẹ́ẹ̀ nìyẹn ṣe máa ń ràgàbò ọmọ rẹ̀, bẹ́ẹ̀ ló máa ṣe ń ràgàbò wa. Ṣùgbọ́n ẹni tó bá ti wá kúrò lábẹ́ ìyá ẹ̀, lábẹ́ àbùtọ́ Ọlọ́run fi wá sí yẹn, ó ti lọ fún rẹ̀, ó lọ fi ra ìfàṣà ni. Ṣùgbọ́n orúkọ Ọlọ́run ilé ìṣọ́ agbára ni. So Dáfídì ń lọ ogun ní orúkọ Ọlọ́run, orúkọ Ọlọ́run Jákọ́bù. So àwọn èèyàn ń gba àdúrà yẹn fún. Ní verse 2, wọ́n ní kí Olúwa yìí kó rán ìrànlọ́wọ́ sí ọba Dáfídì láti ibi mímọ́ rẹ̀ wá. Dáfídì ni wọ́n ń gbàdúrà fún, but a mọ̀ wípé prophecy àsọtẹ́lẹ̀ lélẹ́yìí. Nítorí Olúwa máa rán ìrànlọ́wọ́ wá láti ibi mímọ́ rẹ̀. Ta ni ìrànlọ́wọ́ náà? Jésù Kristi ọmọ bíbí Ọlọ́run ni. Òun náà ló rán sí wa láti ibi mímọ́ rẹ̀ wá. So but Dáfídì ni wọ́n ń gbàdúrà yìí fún lákòókò yìí, wípé kí Olúwa kí ó rán ìrànlọ́wọ́ sí ọba Dáfídì ní ogun tó fẹ́ lọ jà yìí láti ibi mímọ́ rẹ̀ wá. Kí ó sì ti Dáfídì kó tì lẹ́yìn láti Síónì wá. Ìyẹn láti ibùgbé Síónì, ibùgbé Ọlọ́run ni. Níbi tọ́lọ́run ń gbé, níbi tọ́lọ́run jókòó sí lórí ìtẹ́, òun ni Síónì. Ẹ̀rí pàwá ní lọ́kì lórí òkè Síónì. So níbi tọ́lọ́run wà gangan, òun ni Síónì, New Jerusalem. Wípé sókò Ọlọ́run kó ti ọba Dáfídì kó tì lẹ́yìn láti Síónì wá. Ní verse 3, ó ní kí ó rántí ẹbọ ọrẹ rẹ̀ gbogbo. Ṣé rí, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa ẹbọ ọrẹ. Torí tá bá fẹ́ kọ́lọ́run ṣe nǹkan, Ọlọ́run ò kì í béèrè wípé wá fún mi ní nǹkan. Ṣùgbọ́n tá bá desperate, tá really fẹ́ kọ́lọ́run kó ṣe nǹkan kan fún wa, tá bá mú ọrẹ, tá bá mú wá síwájú Ọlọ́run, tó bá jẹ́ ọrẹ tó dára ni, ò tí ò ṣọrẹ bí ti ọrẹ tí kò dára, tó jẹ́ ọrẹ tọ́lọ́run lè gbà, tó dùn mọ́ Ọlọ́run nínú, nǹkan tá à ń wojú Ọlọ́run fún yẹn, Ọlọ́run máa ṣe. Torí kí Dáfídì kó tó lọ ja ogun, ó máa mú ọrẹ ńlá
ọrẹ gidi á mú wá sílé Ọlọ́run. Á sì tún mú ẹ, á ṣe ẹbọ sísun pàápàá, á mú ẹran, àwọn apá ẹran, á fi ṣe offering, á fi ṣe fún Ọlọ́run kó tó di pé ó máa lọ jà ogun. Kò kàn ń gbàdúrà pé Ọlọ́run Jákọ́bù sì mí lọ kó dẹ̀ máa lọ. Dáfídì máa mú ọrẹ, ó máa mú wá sínú ilé Ọlọ́run. So àwọn èèyàn wá ń gbàdúrà fún pé kí Ọlọ́run kó rántí gbogbo ẹbọ rẹ èyí tó ti ṣe yìí o, àti àwọn tó ti ṣe tẹ́lẹ̀, kọ́lọ́run kó rántí, kó sì bá ẹbọ sísun rẹ. Mo gbọ́ testimony obìnrin kan, àwọn ọmọ, ó lọ́mọ mẹ́ta, àwọn ọmọ mẹ́ta yẹn wọn lọ́kọ, ó ti wá di ohun ẹ̀gàn fún un. Ńgbà tó fẹ́ ṣe 78th birthday, ohun tó bí Ọlọ́run ní pé kọ́lọ́run kó jẹ́ kí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí wọ́n ní ọkọ. So àwọn kan wá ra mọ́tò tuntun, wọ́n wá rà á fún pé kó fi celebrate, kó fi ṣe àjọyọ̀ 70th birthday ẹ̀. Bó ṣe wá gbé mọ́tò yẹn fún, níṣe ló gbé mọ́tò yẹn, níṣe ló gbé lọ sí Redeem Camp. Pé mọ́tò yìí Olúwa ti ẹni ohun ògùn, òun wá fi ṣe ẹbọ fún ọ, òun wá gbé fún ọ, Olúwa pé kó ṣàánú òun, ìtìjú àtẹ̀gàn tó wà nínú ayé òun kó mú kúrò. Nígbà tó wá give testimony ẹ̀, ọdún kan làwọn mẹ́tẹ̀ẹ̀ta marry, àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ́dún kan ni wọ́n marry. So tá bá ń give offering, tá ń give tithe, a fi ń ran wa lọ́wọ́ ni o. Torí ọ̀pọ̀lọpọ̀ rò pé pastor lòun fún ní tithe òun, pastor lòun fún ní offering òun. John Hagee ó ní nígbà kan wọ́n kidnap last born ní òun, wọ́n kidnap ọmọ, àwọn ọlọ́pàá wá sọ pé wọ́n ti wá ọmọ yẹn títí pé bóyá wọ́n ti gbé lọ Mexico, bóyá ó ti kọjá border ṣẹmọ̀ ní Texas pé wọ́n ọ̀rọ̀ ọmọ. John Hagee ló sọ fún wọn pé kò ń ṣọmọ tóun lẹ́yìn rí, òun ò jẹ́ Ọlọ́run ní tithe, gbogbo tithe òun ló pé òun keep ẹ̀ ní, òun ò jẹ́ Ọlọ́run ní tithe rí. So kò kí ń ṣe ọmọ tóun lẹ́yìn rí, ẹ láti rí. Ó lè sọ fún Ọlọ́run pé Olúwa mi ò máa jẹ́ on tithe rí, mi ò sì jẹ́ ní offering. Ọmọ tó fi fún mi wọn lè kidnap ẹ̀, òun kọ́, torí mi ò jẹ́, èmi ti ṣe part tèmi, you do your part. John Hagee ní pé òun ò rò pé 3 hours tóun sọ fáwọn ọlọ́pàá yẹn pé òun jẹ́ Ọlọ́run ní tithe, bẹ́ẹ̀ lọ rí ọmọ yẹn. Ẹni tó gbé ọmọ yẹn fún rẹ̀ gangan ló wá gbé ọmọ yẹn sílẹ̀, ló gbé sílẹ̀. So ẹbọ tá bá ń fún Ọlọ́run, Dáfídì yìí dẹ̀ máa ń sọ wípé òun ò ní fún Ọlọ́run ní nǹkan kan tí ò cost ò ní nǹkan kan. Dáfídì kò kì í mú just any how ẹbọ wá, kó kàn sọ wípé offering, wọ́n gbé gba offering wá kíkan ju $5 kí ju $2 ní sí. Dáfídì máa ti mú offering yẹn, ó máa ti prepare ẹ̀ ní pé nǹkan tí ò ní cost mi ní nǹkan kan mi ò lè fún Ọlọ́run. Offering tí máa fún Ọlọ́run, tọ́lọ́run á fi mọ̀ wípé yes, mo mọ rírì òun Ọlọ́run, òun ni màá fún Ọlọ́run. Ẹ̀sìn nípa ọmọ ẹ̀ ó kọ látọ̀dọ̀ bàbá ẹ̀ Solomon. Nígbà tí Solomon náà di ọba, Solomon ó ru ẹbọ tí bàbá tiẹ̀ gan ò rú rí. Ẹ mọ iye ẹran tí Solomon pa lọ́jọ́ kan tó fi ru ẹbọ sí Ọlọ́run Ísírẹ́lì. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn tó ru ẹbọ náà? Olúwa dé lálejò lóru ni. Ó bi Solomon ní pé kí ló fẹ́ tó fi ru ẹbọ tó tẹ́lẹ̀ fún mi, kí ló fẹ́? So ká máa ru ẹbọ, ká máa give offering, ká máa san tithe, à ń ṣe fúnra wa ní o. Especially tithe, gbogbo ẹ̀ ló ní rẹ́kọ̀dì lọ́rùn o. The only account tẹ́ máa bá lọ́rùn ò ní tithe yín o. That is the only account. Gbogbo eléyìí tó kù tá fi sáyé bí tẹ́ bá ti kú ó ti tán. But gbogbo tithe tẹ́ san, gbogbo ẹ̀ pátápátá ló wà rẹ́kọ̀dì o. Gbogbo ẹ̀ pátápátá. So mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa ìdí ẹ̀ ní nítorí ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé pastor lọ fún tithe. Èmi ò ṣàkókò béèrè tithe, mi ṣáàdẹ̀ béèrè offering, but èmi láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí ó ṣe wà. So but ẹbọ téèyàn máa fi sílẹ̀ ó láti jẹ́ ẹbọ tọ́lọ́run gbà o, torí gbogbo ẹbọ kọ́ lọ́lọ́run máa ń gbà o. Ṣàrántí ẹbọ Cain àti Abel, Genesis 4:3-5, Genesis 4:3-5, àlìkàtà bá délé. Ẹ máa rí pé verse 3 yẹn, nígbà tí Dáfídì kọ́ tán, ó ní kí ó rántí ẹbọ rẹ̀ gbogbo, kí ó sì gba ẹbọ sísun rẹ̀. Ó ní Sélà ẹ ní pé ẹni sùúrù ẹ má kánjú, mo fẹ́ kẹ́ ronú, mo fẹ́ kẹ́ meditate ẹ rò nǹkan tí mo sọ yìí, mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ rò dáadáa. So nígbà tí ìpọ́njú, tí nǹkan bá dàbẹ́ ní pé kò tiẹ̀ yéèyàn,
èyí ò mọ ọ̀nà tó fẹ́ gbà téèyàn lọ fún Ọlọ́run ní offering. Mo rántí nígbà tí mo fẹ́ ṣe RM board exam mi ìráyè kàwé, mo ń ṣe iṣẹ́ 12 hours mo dẹ̀ lọ RM school torí mo ní láti ṣe iṣẹ́, kò síbi tí mo ti fẹ́ rówó tí n bá lọ ṣe iṣẹ́. Mi ìráyè kàwé, gbogbo ẹ̀ wá ṣe. Mo dẹ̀ fẹ́ ṣe exam mi bá ṣe tán, mi tẹ̀ fẹ́ dúró torí mo fẹ́ tètè máa fi license yẹn ṣiṣẹ́. Mo wá rò pé okay, kí ni mo lè ṣe? Jẹ́ kí n mú ẹbọ, jẹ́ kí n lọ fi offering. Let me just give God something just to show wípé Olúwa, mi ò trust agbára mi, but I trust you that you will help me. Mi fẹ́ ṣe ìdánwò yìí, mi fẹ́ ṣe nígbà méjì, that you will help me. Mo dẹ̀ mú owó tí mo mọ̀ pé èmi gan fúnra mi, mo mú ọwọ́ mi gan gbọ̀n. Mo dẹ̀ send ẹ̀ sí Kenneth Copeland ministry, mi tẹ̀ mú lọ church mi, Kenneth Copeland ministry ká lọ fi ṣe evangelism. Mo send ẹ̀ síbẹ̀, and by God's grace nígbà tí mo fi wọ exam yẹn mi rò pé mo lo 1.5 hours tí mo fi ṣe tán, and by God's grace mo pass. Èmi fúnra mi gan mọ̀ pé kò ṣagbára mi, èmi fúnra mi kan mọ̀ wípé Ọlọ́run ló ṣe exam yẹn, èmi kọ́. So mo kàn sọ pé ká lè fi mọ̀ wípé àkókò tá lè fi ẹbọ, tá lè rú ẹbọ ọpẹ́, offering, give offering, pay your tithe. Torí ó máa dúró fún wa lọ́jọ́ kan o, ọjọ́ kan wà tá a máa ní ìdí ẹ̀ tí Sátánì máa dúró tọ́lọ̀ máa sọ fún mi pé o lè ṣe yẹn ní nǹkan kan, o lè ṣe ní kankan, táìtà ni táìtà ni ẹ tó sì fi offering ẹ̀ tí ò jẹ̀bi ní offering ni gbọ́wọ́ ẹ̀ kúrò. So ó máa ń dúró fún yàn lọ́jọ́ ìpọ́njú, ó máa ń dúró. 2 Samuel 24:24, 2 Samuel 24:24, níbẹ̀ ni Dáfídì ti sọ wípé èmi kì yóò fi èyí tí èmi kò náwó fún rú ẹbọ sísun sí Ọlọ́run. Nígbà tí Ábúnà sọ pé òun fún nílẹ̀, wá mú ilẹ̀ mi ṣáà lọ máa fi ṣe offering, ẹran tó máa fi ṣe ẹbọ yẹn gan mo fún ẹ lọ́fẹ̀ẹ́. Dáfídì èmi ò kì í ṣe Ọlọ́run tèmi bẹ́ẹ̀. Mo máa san owó ilẹ̀ yẹn, mo sì máa san owó ẹran tí mo fẹ́ fi rú ẹbọ sí Ọlọ́run mi ni. Ọlọ́run mi ò ń ṣe Ọlọ́run ọ̀fẹ́, Ọlọ́run ṣáàkó. That's not the kind of God I serve. Ṣé ní ìdí tí Ọlọ́run ṣe fẹ́ràn Dáfídì? So Dáfídì ó mọ̀ nípa pé ká rú ẹbọ sí Ọlọ́run. So àwọn wá fi ń gbàdúrà fún ni pé gbogbo ẹbọ tó ti rú o, kọ́lọ́run yìí kó rántí o nínú ogun tó ń lọ jà yìí, kó rántí kó lè jà fún ọ. So verse 4 ó ní kí ó sì fún ọ gẹ́gẹ́ bí ti inú rẹ. Kọ́lọ́run bó ṣe wà nínú Dáfídì, ó ní bẹ́ẹ̀ ni kọ́lọ́run ṣe fún ọ. Kí ó sì mú gbogbo ìmọ̀ rẹ, kí ó sì múṣẹ. Condition wà nínú eléyìí o. Gbogbo nǹkan tó wà nínú wa, lóòótọ́ Ọlọ́run sọ pé I will give you your heart desire. Ṣùgbọ́n ohun tó wà nínú wa tó jẹ́ desire wa, ó láti lọ pẹ̀lú ohun tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run o. Kọ́lọ́run kó tó lè fún wa o. Tí ohun tá fẹ́ nínú ọkàn wa tí kò bá ń ṣe ìfẹ́ Ọlọ́run, èyàn ò ní ṣe. So àwọn èèyàn ẹ ń gbàdúrà fún wípé Olúwa fi fún ẹ gẹ́gẹ́ bí tinú rẹ o. Ọba Dáfídì bó ṣe ń lọ yìí, Olúwa sì mú gbogbo ìmọ̀ rẹ ṣẹ. Ṣùgbọ́n ìmọ̀ yìí ó láti jẹ́ pé ìmọ̀ tó ní ṣe pẹ̀lú ti Ọlọ́run ni. Ẹ jẹ́ kí n fún wa ní example kó lè yé wa. Nígbà tí Hánà ń wá tó ń wojú Olúwa fún ọmọ, Hánà ti gbàdúrà, kó ṣe pé kò gbàdúrà. Olúwa, Pẹ̀nínà yìí ó ń fi mí ṣe yẹ̀yẹ́, ó ń fi mí ṣẹ̀sín. Olúwa ti ẹ̀ fẹ́ mi náà lọ́mọ, kọ́ mọ́ pè mí lágàn mọ́, kí yẹ gbogbo èèyàn ti ẹ̀ mọ̀ pé ẹ ṣe ìyanu yìí, kí nǹkan kan ò ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tí Hánà lọ, tí Hánà bá Ọlọ́run sọ̀rọ̀, nígbà tí wọ́n lọ convention, tí Hánà sọ pé Olúwa tó bá fún mi lọ́mọ, ọmọ yìí mo máa fi fún ọ ni, kó jẹ́ wòlíì rẹ, kó máa ṣe iṣẹ́ rẹ. Now you are talking. Because nǹkan tí Hánà ń fẹ́ ó ní ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Torí lásìkò yìí àwọn ọmọ wòlíì méjèèjì wọ́n ti bàjẹ́ pátápátá, wọn ò lè continue pẹ̀lú iṣẹ́ Ọlọ́run. Àwọn ọmọ priest, high priest, wọ́n ti balẹ̀ jẹ́. Phinehas àti kílèkejì ẹ̀ wọ́n ti balẹ̀ jẹ́. So Olúwa ń wá wòlíì lákòókò yìí. Eli fúnra ẹ̀ gan mọ̀ wípé àwọn ọmọ méjèèjì tó bí Hophni àti Phinehas, Eli fúnra ẹ̀ gan mọ̀ wípé wọ́n ti kẹ̀yìn sọ́lọ́run.
pé àwọn yìí ò lè ṣe wòlíì. So Ọlọ́run wá wòlíì lákòókò náà. Hánà wá sọ wípé torí gbogbo èèyàn ló mọ̀ ìkọ́ tọ́wọn ọmọ Élà yìí ṣe. Hánà wá sọ wípé èmi máa fi ọmọ náà fún ọ, ìwọ fún mi lọ́mọ ọkùnrin, èmi á fi ọmọ náà fún ẹ kó jẹ́ wòlíì rẹ. Bẹ́ẹ̀ sì ni Hánà ṣe lóyún. Esther, another example. A máa ń sọ pé Ọlọ́run favour Esther. Lóòótọ́ ni Ọlọ́run favour Esther. Ọmọ tí ò kàwé, ọmọ oko tó wá jó gangan ló wá jẹ́ ìyàwó ọba. Kí ni ìdí tí Ọlọ́run fi favour Esther? Nítorí fún ìgbàlà àwọn èèyàn Ọlọ́run ni. Esther nǹkan tó kàn ṣe pé Esther fẹ́ lọ fẹ́ ọba yẹn pé kán lè sọ kó lè di queen, kó náà lè dolókìkí. Tó bá jẹ́ yẹn ni Ọlọ́run ò ní rántí Esther. Ṣùgbọ́n Esther ó lọ jẹ́ ìyàwó ọba láti lè gba àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ ní fún ìgbàlà àwọn ènìyàn rẹ̀ ni. So nǹkan tó wà nínú Esther, ìmọ̀ Esther ó jẹ́ ohun tó jẹ́ ìfẹ́ Ọlọ́run. So irú àdúrà bẹ́ẹ̀ Ọlọ́run máa ń gbọ́ ní kíákíá. The same thing pẹ̀lú Deborah. Olúwa gbọ́ àdúrà Deborah. Nǹkan tí Deborah fẹ́ Olúwa ṣe fún nítorí pé Deborah fún ìgbàlà àwọn èèyàn rẹ̀ ni, tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Mo like àti máa give example torí a máa fi rántí. Mo ṣe máa ń give example. So ohun tó wà nínú wa àti ìmọ̀ wa, ohun tá fẹ́ k'Ọlọ́run ṣe yẹn ó láti jẹ́ pé ó bá ìfẹ́ Ọlọ́run ó láti bá lọ. Tó bá ti bá lọ, Olúwa á gbọ́. Psalm 39 verse 4. Psalm 39. 37. Psalm 37 verse 4. David náà ló sọ wípé ṣe inú dídùn sí Olúwa pẹ̀lú, Olúwa yóò sì fi ìfẹ́ inú rẹ̀ fún ọ. Ìyẹn ni pé téèyàn bá ń ṣe inú dídùn fún Olúwa, ṣe mọ̀ pé ẹni tó bá close mọ́ Ọlọ́run, ẹni tó súnmọ́ Ọlọ́run, tó ń ṣèfẹ́ Ọlọ́run, ó là sọ pé ó ṣe inú dídùn sí Olúwa. Ẹni tó bá ń fẹ̀ṣẹ̀ ṣeré kò ṣe inú dídùn sí Olúwa. So David sọ pé tó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run, tó tẹ̀lé ìfẹ́ Ọlọ́run yìí, tó ń ṣe inú dídùn sí Olúwa, Olúwa á sì fi ìfẹ́ inú rẹ̀, nítorí ìfẹ́ inú rẹ̀ ó máa jẹ́ ìfẹ́ inú Ọlọ́run, Olúwa á fi fún wọn. So verse 5, ó ní àwa ó máa kọrin. Náà wọ́n ti gbàdúrà fún ọba David dé verse 4. Nígbà tó wá di verse 5, ó wá di communal, gbogbo àwọn ará Israeli ló wá ń sọ sí wípé àwa ó máa kọrin ayọ̀ ìgbàlà rẹ̀ àti ní orúkọ Olúwa Ọlọ́run wa ni àwa ó fi ọ̀págun wa dé ilẹ̀, kí Olúwa kí ó mú gbogbo ìbéèrè rẹ̀ ṣẹ. Àwa ó máa kọrin ayọ̀ ìgbàlà rẹ̀. Ní pé tọ́lọ́run bá ti ṣẹ́gun fún ọba David, àwa máa kọrin, a máa kọrin ayọ̀ wípé Ọlọ́run yìí bó ṣẹ́gun fún ọba wa. Ní orúkọ, a mọ̀ pé ìṣẹ́gun yìí nípa orúkọ látọ̀dọ̀ Ọlọ́run wa wá ni ò. So orúkọ Ọlọ́run wa, a máa gbé ọ̀págun wa sókè ni, a máa gbé àsíá Ọlọ́run pé ẹ wá wo nǹkan tọ́lọ́run ṣe, ẹ wá wo iṣẹ́ ìyanu, kí gbogbo ẹ̀yin aláìgbàgbọ́ ẹ wá wo irú nǹkan tọ́lọ́run ṣe fún wa. Ó wá ní pé wọ́n tún wá continue pẹ̀lú àdúrà wọn kí Olúwa kí ó mú gbogbo ìbéèrè ọba Dáfídì tó wá fẹ́ tó béèrè látọ̀dọ̀ Ọlọ́run, kí Olúwa kí ó mú ṣẹ. Example irú eléyìí ni Exodus chapter 15. Nígbà tí Olúwa kó àwọn ọmọ rẹ̀, gbogbo àwọn Israeli tó kó wọn kúrò nínú omi, tó wá rí Fáráò àti gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tó rì wọ́n sínú òkun pupa. Moses àti Mariam ńṣe ló bẹ̀rẹ̀ sí ní kọrin, kẹ̀kẹ́ Fáráò àti ogun rẹ̀ àwa kò mọ̀ rí wọn mọ́ o. So wọ́n gbé àsíá Ọlọ́run, wọ́n gbéga. Wọ́n sọ wípé ogun tá a ṣẹ́ lèyí, Olúwa Ọlọ́run Israeli ló ṣẹ́ ogun yìí fún wa. So tá bá ń yin Ọlọ́run, nígbà tí Ọlọ́run bá ṣẹ́gun fún wa, tá wá jẹ́rìí, tá sọ fáwọn èèyàn wípé irú ìṣòro tó wà yìí wà bọ́nú ẹ̀, tó bá lè gba Jésù Kristi yìí ní Olúwa àti olùgbàlà rẹ̀, ó ti ṣe fún mi rí, èmi náà ti wà nú ìṣòro rí, èmi náà Olúwa Ọlọ́run Israeli yìí ló ràn mí lọ́wọ́, Jésù Kristi yìí náà ló yọ mí kúrò nínú ìṣòro. À ń gbé ọ̀págun Jésù Kristi sókè nìyẹn. À ń sọ wípé Olúwa ló fún mi ní ìṣẹ́gun, kò kí ń ṣe mi fúnra mi ni mo fúnra ara mi ní ìṣẹ́gun. So àwọn ará Israeli sọ wípé tí Olúwa bá ti gbà ọ́ là, ọba Dáfídì tó ṣẹ́gun ogun tó ń lọ jà yìí, nígbà tó bá padà, àbá máa gbé ọ̀págun Olúwa sókè ní
a máa yin Ọlọ́run èyí tó fún ọba Dáfídì tó fún ní ìṣẹ́gun pé tó kí Olúwa kí ó mú gbogbo ìbéèrè rẹ ọba Dáfídì kí ó mú ṣẹ. verse 6 verse 6 ó ní nígbà yìí ni mo tó mọ̀ pé Dáfídì ló ń sọ̀rọ̀ o, ó ní nígbà yìí ni mo tó mọ̀ pé Olúwa gba ẹni òróró rẹ̀ là, yóò gbọ́ láti ọ̀run mímọ́ rẹ̀ wá nípa agbára ìgbàlà ọwọ́ ọ̀tún rẹ̀. Tá bá ti gbọ́ ọwọ́ ọ̀tún Ọlọ́run á ti mọ̀ pé ọwọ́ agbára ni, wípé ọwọ́ ọ̀tún agbára Ọlọ́run yìí òun ló máa ń fúnni tó máa ń fúnni ní ìṣẹ́gun. Nǹkan tí verse 6 ń sọ ni wípé ó wá dá mi lójú, Dáfídì ń sọ pé ó dá mi lójú nísinsìnyí, mo mọ̀, mo ní assurance gidi wípé Olúwa máa ń fi ìṣẹ́gun fún ẹni òróró rẹ̀. Ẹni tọ́lọ́run dá òróró lé lórí, Olúwa ló ránṣẹ́, òun máa ń ṣe iná fomi tì lẹ́yìn ni. Mo ní ìdánilójú wípé Ọlọ́run yìí ó máa ń fi ìṣẹ́gun fún ẹni òróró rẹ̀. Tásìlẹ̀ ẹni òróró náà Jésù Kristi ni. Even though Dáfídì rò pé torí Dáfídì fún rẹ̀ ẹni òróró ni tó Ọlọ́run dá òróró lé lórí, but Dáfídì ń prophesy pẹ̀lú nǹkan tó kọ sí Psalm 20 náà ni wípé Ọlọ́run ó máa gba ẹni òróró rẹ̀, ìyẹn Jésù Kristi, ó máa gbà á là lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá, àwọn tó ní jẹ́ kó fulfill iṣẹ́ tá a rán láti wá ṣe. Olúwa sì gbà á là lóòótọ́. Ó ní Olúwa yóò sì gbọ́ láti ọ̀run mímọ́ rẹ̀ wá nípa agbára ìgbàlà ọwọ́ ọ̀tún rẹ̀. Ọwọ́ ọ̀tún Ọlọ́run ọwọ́ agbára ni, ọwọ́ agbára náà ló máa fi ń gba gbogbo ẹni òróró rẹ̀. Gbogbo ẹ tó bá ti da òróró lórí, ẹ tó bá ń bá àná ẹ tẹ̀dí Ọlọ́run jà, ó ń bọ́ Ọlọ́run jà ní o. Kò sí tẹ́ tó bọ́ Ọlọ́run jà tó win rí o, kò sí. So verse 7 ó ní pé àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin, ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa ni o. Orúkọ Ọlọ́run wa nìkan ni àwa máa rántí. Àwa ò ní gbẹ́kẹ̀lé gbogbo nǹkan ogun láti lọ fi ja ogun. Àwa ò ní gbẹ́kẹ̀lé owó tá a ní, a ní gbẹ́kẹ̀lé àwọn èèyàn tá a mọ̀, a ní gbẹ́kẹ̀lé Ọlọ́run mìíràn, a ní wá ràn lọ́wọ́ lọ síbi tí kò yẹ ká lọ. Orúkọ Ọlọ́run yìí nìkan òun la máa gbẹ́kẹ̀ wálé. A dẹ̀ rí àwọn examples tó pọ̀ nínú Bible. 2 Chronicles chapter 20 ṣàrántí ń gbà tá a ṣe. 2 Chronicles chapter 20 àwọn ìlú mẹ́ta ni wọ́n gbógun wá láti wá gbógun ti ọba Jehoshaphat. Nígbà tí Jehoshaphat gan rí pé ìlú mẹ́ta, ẹjọ́ kí ni Jehoshaphat irú army mélòó ló fẹ́ ní, irú nǹkan ogun mélòó ló fẹ́ ní tó fẹ́ fi bá ìlú mẹ́ta jà lẹ́ẹ̀kan náà. Wọ́n fẹ́ parun ni, ó ní wọ́n ṣe combine, ṣe bọ́ta ṣe máa sọ sí ètò ara wọn papọ̀ nìyẹn pé ká lọ bájà, you know. So ìlú mẹ́ta ló dìde sí ọba Jehoshaphat ẹyọ kan. Kí ni Jehoshaphat kí ló ṣe? Jehoshaphat ké pe Ọlọ́run. Ó sọ fún àwọn èèyàn Ísírẹ́lì, ó yẹ má wọrí, ẹ má bẹ̀rù o, ẹ má bẹ̀rù. Ìlú mẹ́ta ni wọ́n, ṣùgbọ́n a ní Ọlọ́run tó jẹ́ wípé ó ju ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ. Ẹ̀yin ẹ máa wo salvation Ọlọ́run pé ẹ máa rí gbàlà Ọlọ́run. Ẹ̀yin ẹ má wọrí, èmi ti ké pe Ọlọ́run. Ó sì ké pe Ọlọ́run lóòótọ́ pé Olúwa ogun yìí kò ń ṣogun tèmi o. Ìwọ ló ní ogun yìí. Èmi ò tó láti ja ogun yìí o. Ẹ̀yin ni kẹ́ wá ja ogun yìí fúnra yín. Kí ló ṣẹlẹ̀? Àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ran ara wọn lọ́wọ́ láti pa ara wọn ni. Ọlọ́run ò tiẹ̀ jí àti sẹ́ndì àmì. Ó kàn ní pé òkè ẹ máa bára yín jà. Ammon àti Moabu wọ́n kọ́kọ́ jí pẹ̀lú òkè Séírì, wọ́n pa wọ́n dànù. Nígbà tó pa àwọn yẹn tán, wọ́n ní òkè wọ́n tún wo ra wọn, kí là ń ṣe? Wọ́n kọjú ìjà síra wọn náà, wọ́n para wọn. Jehoshaphat ò já ogun kankan o. Àwọn àmì Ísírẹ́lì wọ́n já ogun kankan nítorí pé wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run tó jẹ́ Ọlọ́run àwọn ọmọ ogun, Ọlọ́run tó jẹ́ wípé àìníye ní kẹ̀kẹ́ ogun tiẹ̀ kò ṣeé kà, àìníye ní kẹ̀kẹ́ ogun tiẹ̀. Ẹni tó bá dìde sí wàhálà dé bá, ìlú tó bá dìde sí wàhálà dé bá, kò sẹ́ni tó ń bọ́ Ọlọ́run jà tó ń borí o. Another one ní 2 Chronicles chapter 14 verse 11 náà, nígbà táwọn Ethiopia bọ́n ṣe gbógun dé náà nìyẹn, tán ní pé àwọn fẹ́ nígbà tí Asa tó wo
iye àwọn àmì tó wá, àwọn àmì tí wọ́n kó wá wọ́n ju gbogbo àwọn ará wọ́n ju gbogbo ọ̀tọ̀ kan wá bá ja ogun, wọ́n ju gbogbo ìlú. Nígbà tí Asa wò wọ́n, Asa ní eléyìí Olúwa ẹ̀yin nìkan lè ja ogun eléyìí. He is nothing for you, kò ṣe nǹkan kan fún Olúwa láti fún aláìlágbára lágbára. Bó ṣe ń fún alágbára lágbára bẹ́ẹ̀ náà ló lè fún aláìlágbára lágbára. Anyway, ẹ jẹ́ ká kà 2 Chronicles chapter 14 verse 11. 2 Chronicles chapter 14 verse 11. Asa sì ké pe Olúwa Ọlọ́run rẹ̀, ó sì wí pé Olúwa, bákan náà ni fún ọ láti ran alágbára ènìyàn lọ́wọ́ tàbí ẹni tí kò lágbára. Ìwọ náà ló máa ń ràn wá méjèèjì lọ́wọ́. Ó ní ràn wá lọ́wọ́ Olúwa Ọlọ́run wa, nítorí àwa gbẹ́kẹ̀ wa lé ọ. Má ṣe jẹ́ kí ènìyàn ó borí rẹ̀. Èèyàn ò lè borí Ọlọ́run. Wọ́n kàn try ni wọ́n máa parẹ́ ni kò sẹ́ni tó ń bọ́ Ọlọ́run jà tó ń yè kò sí. Nígbà tí Asa sì gbàdúrà yẹn tán, Olúwa Ọlọ́run ọba o, Ethiopia wọ́n parẹ́ ni, ìfà wọ́n ferege ni wọ́n ń gbọ́ ariwo tí kò sí ìmọ̀, wọ́n ferege ni fúnra wọn lọ ferege. Tó jẹ́ pé Ọlọ́run sì fún Asa, Ọlọ́run sì fún ní ìṣẹ́gun. So Olúwa Ọlọ́run ọba yìí kò kùnà ogun kankan rí. So kò ní ìdí ká gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, ká gbẹ́kẹ̀lé ẹṣin, ká sọ wípé even though it is good, àgbàwẹ̀, àgbàdúrà, ṣe mọ̀, láti jagun, a ṣe warfare prayer, ṣùgbọ́n ká mọ̀ nínú ọkàn wa wípé Olúwa òun ló fún wa lágbára láti ja ogun yìí o. Ẹ má jẹ́ ká lọ sínú ogun fúnra wa. Olúwa, nínú ogun yìí ẹ̀yin ni mo gbẹ́kẹ̀lé lé o. Èmi ò lágbára kankan tí mo fẹ́ fi bọ́ta jà, ṣùgbọ́n mo ní Olúwa tó jẹ́ wípé alágbára tó máa ń gba agbára lọ́wọ́ alágbára tó fẹ́ fi agbára ní aláìlágbára lára ni. Verse 8. Ó ní wọ́n wólẹ̀ wọ́n sì ṣubú, ṣùgbọ́n àwa dìde àwa sì dúró ṣinṣin. Bó ṣe máa ń rí nìyẹn. T'Olúwa bá ti wá jà fún wa, ọ̀tá máa ń ṣubú ni, ṣùgbọ́n ẹni tó dúró sórí àpáta ayérayé kò ń ṣubú, ó máa dúró ṣinṣin ni. Wọ́n á wólẹ̀ wọ́n á ṣubú. Nígbà tí wọ́n bá sa gbogbo agbára wọn tán, gbogbo wọn ló máa lọ. Àwa sì máa wà bí a dẹ̀ máa dúró ṣinṣin ni lórúkọ Jésù Kristi. So Dávìdì mọ̀ yẹn pé ẹni tó bá ti gbẹ́kẹ̀lé Olúwa kò kì í ṣubú. Nígbà táwọn ọ̀tá bá ṣubú, àwa tá gbẹ́kẹ̀ wá lé Olúwa a máa dúró ṣinṣin ni. Verse 9. Ó wá ní gbani Olúwa kí ọba kí ó gbọ́ nígbà tí àwa bá ń kígbe pé, yẹn ni pé Olúwa fún ọba Dávìdì ní ìṣẹ́gun, fún wa lésì ayọ̀ tí a bá ti ń ké pè ọ́. But at the same time a mọ̀ pé Dávìdì ń sọ̀rọ̀ nípa Jésù Kristi ni, nítorí Jésù Kristi ni olùgbàlà, òun ló máa gbà wá nígbà tí a bá sì ké pè é, ó sì máa gbọ́ wa. Tá bá ti ń ké pè ọba náà, ó máa gbọ́ wa. Òun ló ń bọ̀, tí Dávìdì sọ pé ẹni tó ń bọ̀ yìí òun ló máa gbà wá. Gbani Olúwa, save Lord, kí ọba kí ó gbọ́ nígbà tí àwa bá ń kígbe pé Jésù Kristi sì lọ́ba náà. Tá bá sì ti ń kígbe pé ó sì máa ń gbọ́, ó sì máa ń dá wa lóhùn. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú bó ti ń wo àkókò wa. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú ta ló lè ké pe Ọlọ́run ní ọjọ́ ìṣòro tó sì lè dáhùn. Ṣé gbogbo ẹni tó bá ké pe Ọlọ́run pé Olúwa gbà mí nínú ìṣòro tí mo wà, lọ́lọ́run á lè sọ pé okay mo ti dé, mo ready àti gbà ọ́? Rárá. Ẹlòmíràn àti ẹ̀kẹ́gbẹ́ Ọlọ́run ò tiẹ̀ gbọ́, nítorí ẹ̀ṣẹ̀ ó máa ń separate Ọlọ́run pẹ̀lú ẹni tó ń dẹ́ṣẹ̀ ni. Ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run, ẹni tá ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, tí ò fi ẹ̀ṣẹ̀ ṣeré, torí holiness, ìtúsílẹ̀ máa ń wà lórí òkè Síónì o, Obadiah 1:17. Ṣùgbọ́n ó sọ pé holiness gbọ́dọ̀ wà ńbẹ̀ o, ìgbé ayé mímọ́ gbọ́dọ̀ wà ńbẹ̀. Kò kí ń ṣe pé Olúwa kàn wá túyàn sílẹ̀ tí ò sí holiness, ìgbé ayé mímọ́ ó láti wà ńbẹ̀ kí deliverance yẹn kó tó lè dúró, kó tó lè wà establish. A lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kó rí ọ̀fẹ́, ká ní kó máa pọ̀ sí. So ẹni tó bá jẹ́ ọmọ Ọlọ́run, òun nìkan ló lè ké pe Ọlọ́run ní ọjọ́ ìṣòro, t'Olúwa á sì dá lóhùn, tá sì fún ní ìṣẹ́gun. So Revelations 21 verse 8.
Revelations 21 ìwé ìfihàn orí èjì àti ọ̀kan ẹsẹ̀ ẹ̀jọ ó sọ nípa gbogbo àwọn tọ́lọ́run kórìíra àti pé irú àwọn yìí inú iná ni wọ́n ń lọ. Irú àwọn yìí ò lè ké pe Ọlọ́run lọ́jọ́ ìṣòro kó dá wọn lóhùn o. Even ní final day nígbà lọ́jọ́ ìdájọ́ Olúwa ti ṣèdájọ́ wọn wípé inú iná àti sọ́fúrù ibẹ̀ ni wọ́n tó ti ń jò gidi níbẹ̀ ni wọ́n ń lọ. Ó ní ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti